now let's go na ma play àwọn audio kan ẹni tó lébi ń pa àwọn èèyàn bí òpẹ́ mi. Koiki Media wàá gbà kí ló sọ kí ló sọ. ebi ń pa wá o ebi òpẹ́ mi. ebi ń pa wá o. ebi ń pa wọ́n. ọmọ nàìjíríà ti bàjẹ́. nàìjíríà ti bàjẹ́. gbogbo olú ti di ó ti tọ́ upside down. bàbá gbà. ọmọ. okay. Ani rice, ani when I be rice. How many people can we form? We get 10, we get 20. How many people la fi ma fún lówó? So let's play some of what Ijaya sent to me. Látijọ́ Thursday, ó láwọn audio kan tó ti fi ránṣẹ́ sí mi tá a ráyè play. So I'm gonna be having my breakfast. Ó ti di lunch. Aago mélòó. This will be my first meal for the day. And I'm not making this up. Ẹ̀bà tí mo jẹ lálẹ́ àná tẹ́ bá rántí pé mo sọ pé mo jẹ̀bà lánàá ẹ ti gbàgbé mo sọ èmi ò ní sọ̀rọ̀ kí n tún máa sọ pé náà iyán mo jẹ náà mo ní mo ro iyán fún ìyàwó mi mo help ẹ rántí tí mo fi sọ pé ìgbà tó máa fi dé láti ibi iṣẹ́ ó ní kí ló dé tèmi náà ti sọ tara mi out kóhun tó dé mo ní mò ń dòde kó dé náà ni ẹ̀bà yẹn ló sì wà nínú mi ìgbà tí mo fẹ́ lọ sùn bó ṣe rẹ̀ mí tó àwa tíì la máa mu nílùú yìí mo wá mu tíì. I was very tired yesterday and tó bá wo program àná ẹ rí lójú mi pé Koiki ó yẹ kó lọ sùn ni but we need to do what we need to do. kí lè ta ẹ jẹ́ ṣọ́ra yín tẹ̀ ń wọlé lásán yìí kẹ́ má lọ forí bẹ́ẹ̀ pé when are you coming down for the protest èmi ò ṣe protest in Nigeria ní tó bá wù yín ní kẹ́ ṣe I be very careful jọ̀rọ̀ a máa ń ṣépè fún bàbá àyàn lórí program bíbá I am not coming home for your protest I am coming home when the Yoruba people are ready to move forward with the movement. So don't ask me when I'm coming home. And be very careful. I'm not begging anybody to sit here. Into máa lé yín ní next week, ó ti súnmọ́ bọ̀. Igbo ló máa lé yín ní, Lebanese ló máa lé yín ní, gbogbo nǹkan máa lé yín ní next week. I care less. Family tèmi náà wà nílé. So I'm gonna sit at the back there. I'm a gbọ́díò. So tí bá máa fi parí oúnjẹ tán, ó yẹ káwọn audio yẹn kọ́ ti play tán. So a máa padà sí the one that was sent from Thursday. Respect this platform. Platform here is for self-determination. Our campaign Nigeria, but you have to go out if you have to do what needs to be done next week. Gbogbo olùláyé ni àwọn èèyàn máa ń demand. Tó bá yẹ pé gbọ́ sí wa lẹ́nu ní 3 years ago ni maybe àní sí ní bíbá ilé ni but that's your problem not mine. Ẹ jẹ́ lọ́jọ́ ń darí. Ikùn mi ti ń ṣe kánkán. Help Yorùbá Nation. Ẹ máa gbọ́jà kí wọ́n lẹ́gbẹ̀ẹ́ kan bẹ́ẹ̀. Help Yorùbá Nation. Help Yorùbá Nation.